nǹkan àsán nǹkan ojúmọ́ ẹ̀ lẹ́gbẹ́ mi ọ̀dà akọ̀yàn wà creative o creativities léláyé o ọ̀nìkan wà creative bẹ́ẹ̀ nìkan lérè gbádùn nàìjíríà mo gbé ènìyàn dé ikọ̀ gòsì lónìí kọ́ ọ bá rí èló tí mo gbé nìhun mo gba 6,000 lọ́rẹ̀ ní mo sọ̀rọ̀ kẹ́tọ̀ wọn àgbà ń san 6,000 kò mí òkè mo yà kùnrin òkè o ọjà fẹ́ mọ́ yà bomi bọ́yọ́ fẹ́ àmọ́ bomi ni omi kọ lọ́wọ́rọ́wọ́ àtomi tútù ọ̀fẹ́ àmọ́ ọba wọn pé bẹ́ẹ̀ ni omi ti pàdé òkè kéèmí náà ṣe tọ́ ṣẹlẹ́ṣẹlẹ́ kéèmí náà fẹ́ àmọ́ bomi ni o kì í gẹ̀tì máa rìn mí àwọn olè àfi máa lẹ́gbẹ̀rún máa mi hẹ́pà lè ṣùmọ́ bomi kọ lọ èló sì ń gbómi ẹ̀bà kaná kí mo gbómi ẹ̀bà kaná ìṣẹ́jú mi ló ti àmú o màá dẹ̀ jẹ̀bà gan mi àná tó ẹgbẹ̀rún márùn-ún èló tí mo gbèrò lérí pé ìwà creative ta kí mi kàn ṣe plumber ẹ̀bà kan dẹ̀ dùn mí creativities níláyé wà ibiru ọ̀ṣun ọ̀nà òkè ọ̀ṣun níbẹ̀ nìṣá wà á la wà á mú pumping machine síbẹ̀ wà á mú pipe wà á kì í sí pẹ̀lú kẹrẹ orúkọ rẹ water heater wà á mú sí omi àṣàn ibi kò á ti ṣàn lọ nàtí ya mọ́ ya bá náà omi kọ lọ́ọ̀yà ìjura lọ. ọdẹ akọ ìyẹn wà creative kọ́ lọ́pọlọ àti jà ó yẹ kọ́ lọ́pọlọ àti rorí mo wú wọn ọ́ ó yẹ kó yẹn wá creative o association of plumbers sì ń gbọ́ èyí kì í kàn mí gbé ó lásán kì í gbé ó dùsì èyí náà ìṣe sọ̀dọ̀rin náà kàn ra mọ́ abálẹ̀ èyí ó ní àbí èwì ilé kó yẹn wá creative o ní nàìjíríà ire o.